أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد باب فضل الزهد في الدنيا والحث على التقلل منها وفضل الفقر جوي 128 إنه رياض الصالحين إنه سكوتي ولد نبي باب فضل الزهد في الدنيا ọ̀rọ̀ lórí ọlá tó ń bẹ fún az-zuhud fi dunya az-zuhud tá lè tú sí kárílé ayé báyìí ká sì máa sá lọ pé ayé mi ò fẹ́ ọ rí ayé mi ò ní nǹkan bá ọ ṣe wal hafu ala taqallul minha àti ìmọ̀ gbin ẹ̀mí ara wa ló ń gbẹ lọ síbi pé kákó ilé ayé kákó mọ níwọ̀nba ká mọ́ bàbàrà rẹ̀ lórí ẹ̀mí wa wa fadlil faqr àti ọlá tó ń bẹ fún al-faqr àìní àbíká sọ yé pé ipò àìjólówó ọlá wo ló ń bẹ fún láwùjọ mùsùlùmí lónìí irú àkọlé ọ̀rọ̀ yìí a máa kìí fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kìí fẹ́ bá wọn mu lára pé èwo ni pé ká múlẹ̀ ayé kéré èwo ni ká sọ pé ká má bàbàrà ilé ayé ẹ̀dákùn ilé ayé láàmọ̀ ṣe ká tó sọ̀rọ̀ kọ́dá àwọn yìí mọ̀ sọ pé ìbọ́lọ̀ ga ló sọ yíká wà látàǹsà nasibaka mina dunya pé gbàgbé ìpín rẹ̀ ilé ayé bẹ́ẹ̀ ni kọ́nà olúwa wọ́n tún kọ́ wa ládùá ká máa sọ pé rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhabanar bẹ́ẹ̀ ni olúwa tún sọ pé àwọn arísìkí ayé kódà fáwọn olùgbàgbọ́ òdodo ni ṣùgbọ́n ti bẹ́ẹ̀ náà ẹ̀yin ọmọ ìyá alápọ̀lé a ní bùkátà sí wáàsí yìí a ní bùkátà sí ká gbọ́rọ̀ àwọn olówó iyebíye ní abala zuhud torí pé ká ní ọlá yẹn ká ní owó yẹn òun kọ́ ni wàhálà o bọ̀kí ló máa ṣẹlẹ̀ sí wa lẹ́yìn ìgbà tá a bá lówó tán ó ní wàhálà innal insana la yatgha an ra'ahu istaghna olólọ́mọ nìyàn yóò máa gbẹ́rù gbẹ́rí yóò mọ bọ́rí bọ́rọ́ àrọ̀ àgústagùnà nígbà tó bá rí rẹ̀ pé òun ti tó ra ohun owó ti dé àwọn àgbàlagbà máa sọ pé ẹni tí ò tí lówó lọ́wọ́ ìwà oníwà ló ń wù ó dìgbà tá a bá tó lówó lọ́wọ́ ká tó ríwà wa gẹ́gẹ́ ọ̀rọ̀ yẹn lè mọ́ lọ tán bẹ́ẹ̀ ṣùgbọ́n element of truth ó ń bẹ níbẹ̀ nígbà tí ó bá sọ lọ́wọ́ èèyàn máa ń gentle yíra ká oríbù sówó lọ́wọ́ tó bá ti dé ní ìsìn ẹ̀rí gàràgàrà ó máa ṣe èèyàn gàràgàrà yóò máa ṣe èèyàn olùdẹ́ là kó ṣàánú wa láwọn ìgbà tá a wà yìí a lè sọ pé generally ọ̀rọ̀ ti ń dá àárín àwa mùsùlùmí ọ̀rọ̀ ó ti ń dá àárín àwa mùsùlùmí onísúnnà lásìkò tá a wà yìí unlike many years ago alhamdulillah bí ọjọ́ orí mi ṣe mọ̀ yìí mo lè pàtàn àwọn onísúnnà nílẹ̀ Yorùbá yìí àwọn ìgbà kan ń bẹ tó jẹ́ wípé kẹ tó rí onísúnnà tí ó ní kẹ̀kẹ́ bílé ń ta ṣe tápùpù ẹ̀rìn onísúnnà tó mọ́ ní kẹ̀kẹ́ bílé ń ta ṣe kí ni ó tápùpù ẹ̀mọ́ ń jẹ́ tápùpù àwọn máa ṣì ìdánmọ́ kìkì ẹ mọ́ rìn jìnnà kámọ́ wàá sọ mọ́tò ayọ́kẹ́lẹ́ alhamdulillah lónìí àwọn ọmọ ìyá alhamdulillah alahadihi níma tó dáni olùẹ̀dẹ́dà ti kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá alẹ́ tó nílé kan ilé méjì mọ́tò kan mọ́tò méjì
ààrẹ tó lọ múra gbogbo ìgbà tó lọ hajj gbogbo ìgbà àrò níyàwó méjì oníyàwó mẹ́ta kódà tó bá ní kẹ́lò bí ìfẹ́ ìyàwó mẹ́fà wallahi ọ̀rọ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tó fẹ́ ìyàwó mẹ́fà abilọ̀ ẹ̀dẹ́dà kó wọ́n ba ọ̀rọ̀ náà jẹ́ a sì bí olúwa ẹ̀dẹ́dà kó jọ máa pọ̀ sí ṣùgbọ́n a ní bùkátà sí az-zuhud ma'al ghina allati ma'ana pẹ̀lú ọ̀rọ̀ tó ń bẹ lọ́dọ̀ wa yẹn nahtaj ila zuhud a ní bùkátà sí zuhud torí pé zuhud kọ́ ni pé ò gbọ́dọ̀ lówó lọ́wọ́ nítorí ìbá ti wá jẹ́ zahid ò gbọ́dọ̀ lówó lọ́wọ́ tó zuhud kọ́ nìyẹn az-zuhud ni pé gbogbo tọ́lọ̀ bá bù ọ láyé tọ́lọ̀ bá fún ọ láyé mọ́ jọ lójú awẹ̀lẹ́n kó o sì gbìyànjú kó mọ́ yẹ kí nǹkan yẹn kó gba àlìkìyámà mọ́ lọ́wọ́ ibi tí ṣù wà nìyẹn o èèyàn mọ̀ ya ọ̀rọ̀ wa tá a ní sí ò mọ́ jọ wá lójú ọ̀rọ̀ wa tá a ní sí ò ti fẹ́ gba àlìkìyámà mọ́ wa lọ́wọ́ nígbà tá a tí lówó lọ́wọ́ àyíjá ní sáfù alákọ̀ọ́kọ́ kí Mu'adhin tó pèrún àti dé mọ́sálásí àti jókòó àti mọ̀ retí sọ́lá ṣùgbọ́n gbà tó wó ti dé tán àmọ̀ tí ń bọ́ sáfù ẹlẹ́ẹ̀kejì sáfù ẹlẹ́ẹ̀kẹta kódà ọ̀pọ̀lọpọ̀ wa tá a jọ lọ́rọ̀ àti míìsì jàmá alákọ̀ọ́kọ́ owó ti dé àti míìsì jàmá alákọ̀ọ́kọ́ tó bá ti rí báwọn a ní bùkátà sáwọn wáàsí yìí láti pé ẹ̀dọ̀ àti òróòró wa padà wálé ìpé àmọ̀ tí ń lọ mọ́mọ̀ jẹ́ kówó rẹ̀ ṣe sábà bí àti wọná rẹ̀ gbogbo ti yé wa pé zuhud kọ́ ni pé ò gbọ́dọ̀ lówó lọ́wọ́ azudu kọ́ ni wípé ò gbọ́dọ̀ kọ́lé sórí azudu kọ́ ni pé ò gbọ́dọ̀ jẹun tó dáa ṣùgbọ́n azudu ni kó jẹ́ pé in tó níyẹn kó má jọ lójú kó má gbọ́ kó níbi ìrántí Ọlọ́run bá jalla subhanahu wa ta'ala tóbi táwọn wá sí tó ti wúlò nìyẹn tọ́bá láwọn wọn náà ní bùkátà sí ìmọ̀ gbọ́rù wá sí zuhudu yìí jù àwọn ọlọ́rọ̀ àwọn olówó ni abúlé àkóṣà ànúwà ọ̀ wọ́n ni fádù zuhud ọlá tó mẹ́ fún zuhud ìmúlẹ̀ ayé bí ń tí ìmọ̀jẹ̀ntà níyẹn kó bá bàrà lẹ́mi wa níbi yí pé ń ta níyẹn tọ́lọ̀ bá gbà kan nú rẹ̀ àwọn àmọ́ fapájánú àmọ́ bínú bí lákanú mọ́tò wa ní nǹkan kan ṣe yóò mọ́ pápá yé wo mọ́tò wo ẹ bá ń ṣe rẹ̀ falaysa zahidan ó ń tọ̀wọ́ ìsẹ̀ zahid ọlá tó mẹ́ fún zuhud ní ayé yìí àti wáàsí tí Quran tí súnnà ṣe fún wọn pa pé kárọra kó ọrọ̀ jọ ní ká má ní ọ̀rọ̀ ṣùgbọ́n ká rọra kọ́rọ̀ jọ wọ́n ti ní ìtúnìyẹ́ o ẹ jẹ́ ká rọra kó ọrọ̀ jọ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oróyìn ọmọ Ádámà yìí pé tẹ́ bá fún ní góòdì òkè kan a mountain of gold tẹ́ bá fọ́mọ Ànábì Ádámà ọmọ Ádámà bá ti gbà tẹ́ báyìí yóò tún máa tàn mọ́ góòdì mi yóò tún máa tàn mọ́ òkè góòdì mi yóò sì sọ ọmọ Ádámà nìyẹn so a gbọ́dọ̀ múlẹ̀ ayé ń bí tí a gbọ́dọ̀ mọ́ sí haranhara paraporo pé ó gbọ́dọ̀ pọ̀ sí ó gbọ́dọ̀ pọ̀ sí ó gbọ́dọ̀ pọ̀ sí tolúwa bá ní kó mọ́ pọ̀ sí alhamdulillah ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ́ sí haranhara rẹ̀ pé mo ti kọ́ ilé ìbúgbọ́nà kọ́ torí pé tówó yẹn bá ti dé problem ní fún lọ́wọ́ pé onílé kan l'Ábùjá oníkan Port Harcourt gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní London mo ti ra ní kan sí London mo ti ra kan sí Canada problem ni mùsùlùmí tó bá mọ tó ń ṣe ò gbọ́dọ̀ máa kọ́lé kiri bí ẹyẹ mélòó ló fẹ́ sùn ní gbogbo ilé ọ̀hún kúrò yẹ́dà kó ṣàánú wa
ó yẹ ká lè ju àwọn ẹni tó ti lọ pé owó tí wọ́n bówó yẹn ṣe máa ń pọ̀ tó lọ́wọ́ wọn wọ́n fi máa ń ṣe dáadáa sójú ẹ̀sìn Ọlọ́run bá ní àwọn ọmọ ìyá táwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ láwọn àsìkò táwa yóò pẹ̀lú kó bá wa san ọmọ ìyá yẹn kó bá wa san wọ́n lẹ́san Allahu Akbar wọ́n ná owó ribiribi owó ńláńlá sójú ẹ̀sìn Ọlọ́run ọba jalla subhanahu la hawla wala quwwata illa billah kó lọ bá wa san ọmọ ìyá yẹn kó bá wa san wọ́n lẹ́san tí mo bá ń gbọ́rò yín wọn wallahi a sì máa wù mí kí n ní owó kémi náà sì máa ná bí tiwọn wallahi kì í ṣàwàdà o mi ò kàn fẹ́ máa sọ́jù ni tí máa ń gbọ́rò yín àwọn ọmọ ìyá yẹn a sì máa wù mí kémi náà ní owó kí n máa ná bí tiwọn. ìpàdé Muhammad sallallahu alayhi wa sallam ó ròyìn àwọn èèyàn kan tá lè máa jẹ̀ràn wọn ó ní wa rajulun atahu Allahu malan àtàlákùnrin kan tó lọ́n fún lówó wọ́n wọ́n yóò fi kòhò ala halakatihi ó wá ní owó ẹ̀bí kó tán kí ẹ máa ní owó bíi pé wọ́n fẹ́ tán kó sí kí ni kó tán irú owó tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu tó ní nìyẹn láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wallahi bàbá kì í ṣe ná tó wé kó tán bẹ́ẹ̀ ló ń pọ̀ sí irú wà làwọn abẹ́ ọlọ́run kọ́lọ̀ kó fún wa kọ́lọ̀ kó fún wa lọ́wọ́ tẹ́ tá a bá ní tán àwọn bank managers kan ló fi máa sarari di ní báńkì ọlọ́run tó bá ní oní millions ní wọ́n stress sí bank tí millions yẹn bá lo oṣù kan ní bank téèyàn fi ṣe gẹ́gẹ́ gidi àwọn bank manager ló ń gbádùn ẹ̀ tẹ́ bá mọ idé táwọn bank manager yẹn máa ń fi owó wa tá a save sọ́dọ̀ wọn idé àrà tó fi máa ń dá ní ẹlòmíì ò ní fẹ́ save bank mọ́. àwọn iye owó tí wọ́n wọ́ọ̀kì jáde ní Friday wọ́n gbé owó yẹn jáde Friday fáwọn businessmen sì fi ra nǹkan láàrin Friday sí Sunday sí Monday yóò sì dá padà ní Tuesday nígbà pé nǹkan ṣẹlẹ̀ wọ́n sì ti gba commission wọn wọ́n wá sùn lẹ́gbẹ́ loan bank wọ́n sì fi owó rẹ̀ láti fi ṣe nǹkan lọ. kúrẹ́dẹ́rà kó ṣàánú wa abẹ́ Ọlọ́run ọba fún ọrọ̀ tó pọ̀ ṣùgbọ́n tọ́lọ̀ yẹn bá pọ̀ ká lè fi ṣètò Ọlọ́run jalla subhana ká lè ná sójú ẹ̀sìn Ọlọ́run ọba wa jalla subhana ọlọ́ba akẹ́ ọmọ ìyá náà o wallahi mi ò fẹ́ sọ jù báyìí lọ ni wọ́n gbìyànjú gan àwọn àrùn yẹn kọ́lá mọ́ wọn làgbé ṣe ní asùn tá a sì wáyé àbí àwọn ọmọ ìyá yẹn àwọn sàádé reincarnated ni wọ́n ni pé sáwọn sàádé tó wà reincarnated ni kò sí reincarnation kò sákùdà ayà àbáṣọ bá bí sàádé tó padà wálé ayé ni wọ́n ni wọ́n lọ yẹ kí wọ́n pọ̀ sí láwùjọ wa alówó ọmọ ìyá lówó lọ́wọ́ ọmọ ìyá ní owó lọ́wọ́ mọ díẹ̀ ní ọba ìná máa ń ná sójú ẹ̀sìn Ọlọ́run díẹ̀ lẹ́dà kó jẹ́ kí irú ẹ̀ pọ̀ láàrin wọn ló jẹ́ pé àwọn wà sí zoo Dubai àwọn olówó náà nídìí ẹ̀jù àwọn olówó náà nídìí wà sí ẹ̀jù wọ́n fi lè gbádùn owó yẹn lọ́kàn tí wọ́n fi wọ́n balẹ̀ pé owó mi tí mo ní yìí kò ní jẹ́ wà báàlù fún mi kò ní jẹ́ àbámọ̀ fún mi torípa àwọn owó kan ní kìyàmọ̀ wà báàlù náà máa jẹ́ àbámọ̀ níbi àdéhùn sì mọ̀ kí n má nírú owó yìí ọlọ́mọ fún ọ ní owó báwọn.